100,000. Kọ́ lọlé kéwù mi wọ́n ṣe 300,000 lórí pé wọ́n ṣe ṣàádà 400,000 lórí pé wọ́n ṣe ṣàádà ni o tó bá wà ní ṣe ṣàádà dọ́bù rẹ̀ ni wọ́n gbóúnjẹ ó tún gbóúnjẹ àwọn àfà àwọn pàtàǹsì tó lówó lè kéwù wọn àfà yìí kó tó lè ṣèdánwò lọ́dún yìí gbọ́ àwọn ìkéde wọ̀nyí ó gbọ́dọ̀ sanwó lé kéwù tó o bá ti sanwó lé kéwù ní ṣèdánwò o sì gbọ́dọ̀ gba ID card rẹ tó o bá sì ń bọ̀ wá ṣèdánwò má ID card rẹ dání gbogbo ẹni tí o bá ti ṣe ṣàfàwí kò ní ṣe tàrírí o in tó bá fi mú ọ tó o bá ti fẹ́ẹ̀lì ṣàfàwí tó o wá ṣe ṣàfàwí àníjì o ṣe tàrírí tó o bá sì ń bọ̀ wá ṣe ṣàfàwí aṣọlé kéwú ló wọ̀ wá aṣọlé kéwú rẹ tí o bá ti ní báàjì lé kéwú èso ọmọ lé kéwú tètè lọ sí ọ̀dọ̀ àmìdù kó lọ ra báàjì lé kéwú pẹ̀lú ògo ọlọ́run lọ́dún yìí tí wọ́n bá ti mú ọ tó gbégún ẹnìkan ò ní lé ọ jáde pé o mọ̀ ṣèdánwò mọ́ àákàrà fún ọ ní fọ́ọ̀mù wáràkátùlì gíṣì ni tàbá sì ti fíìlì ẹ̀ fún ọ ó ti tán ó rìpíìtì ni automatic repeat ni tó o bá ti wálé kéwú pẹ̀lú fóònù tá a bá ti gbà á fóònù ń lọ nínú exam fóònù rẹ ti lọ́nu ìjọ tó o bá sì nídánwò ìjọhùn ni kò wá o tó bá ti dijọ́ tá a bá wọlé ni o sáré pé kò sí àwọn egbọ́lódénú Ramadan o àwọn kéde tá a ní fún yín lọ́dún yìí náà rèé àníṣaláì mọ́ kò yí jọ ni gẹ́gẹ́ bí àlùbáríkà tí bàbá alájí àgbà ti fi kalẹ̀ ẹ bá yẹ tún délé kí ó nìṣẹ́ tún bá tààtún lẹ̀ mọ́ bẹ́ẹ̀ kódà lọ́dún yìí nígbà tí ó bá fi di lọ́tún lánìí sí jádùálì tí a nù yín ẹ bá ṣe ti gbọ́ kó ń kálukú kó lọ sanwó ọlọ́run mọ́sí àṣàlékún dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa kò sí ọlùdé inú àwẹ̀ ilé kéwú ń lọ o náà ẹ dákun ẹ jẹ́ ṣe fátíà gbogbo àwọn àfáà lè kéwú gbogbo àwọn àfáà lè kéwú ọlọ́run mọ́sí àṣàlékún dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan Al-Fatiha. jòkó ìní ọlọ́wọ́. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. gẹ́gẹ́ bí ìṣe wa àdúrà tá a máa ṣe fún bàbá alájí àgbà àmọ́ àfọ ọmọlẹ́yìn wọn kí alukurani fún wa gẹ́gẹ́ bí ìṣe. ọmọlé kéwú tó bá gbàgbé báàgì rẹ̀ sínú mọ́rúwá kọ́ wá gbà á. ọlọ́mọ ṣe nǹkan fara jẹ́ àgbà o bá àtijọ́ máa ń ké papọ̀ ká fara balẹ̀. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. àmín. àwọn ọlọ́sọ́dọ̀ àfàwọn àgbà dákun jòkó ọyá jòkó àti débi orígun àdó àlàjì àgbà ọyá jòkó. ẹ̀yin sálísẹ̀ sánáwì iṣẹ́ ti wà lẹ́nu géètì yẹn jòkó ìwọ tó lọ yẹn padà à ń lọ sọ́dọ̀ àfàwọn àgbà bísímìlà. gẹ́gẹ́ bí ìṣèwọ̀ ẹjẹ́ àjọ máa wí pé bàwá kẹ́ bàbá olúwa bàwá kẹ́ bàbá bàwá kẹ́ bàbá olúwa bàwá kẹ́ bàbá alijanna firdausi nebugbe bàbá wa alijanna firdausi. ẹjẹ́ àjọ wí bàwá kẹ́ bàbá olúwa bàwá kẹ́ ṣéun kàmálì bàwá kẹ́ bàbá olúwa bàbá wa alájí àgbà alijanna firdausi àmín alijanna firdausi níbùbí fàbátà bùtù yọnu rẹ̀ jìnkè bàbá fàbátà bùtù ìyọnu rẹ̀ jìnkè bàbá àtàwọn àtàfàwọn àtàjọlé àdàbí àtàwọn àtàfàwọn. ẹjẹ́ àjọ wí bàwá kẹ́ bàbá olúwa bàwá ṣéun kàmálì bàbá wa alájí àgbà alijanna firdausi. tẹ̀bí tara dọ̀wọ́ rẹ̀ ẹ̀ mara wọn láre àtàrà tẹ̀bí dọ̀wọ́ rẹ̀ ẹ̀ mara wọn láre matujọ bàbá olúwa zọmúra dàbíyà matujọ bàbá olúwa zọmúra dàbíyà. bàbá kẹ́ bàbá olúwa bàbá kẹ́ bàbá. bàbá kẹ́ bàbá olúwa bàbá kẹ́ bàbá. alijanna firdausi níbùbí bàbá sí. àmín alijanna firdausi níbùbí bàbá sí. à ń kí bàbá kó dìgbà ó ṣe òdòjú àlá. à ń kí bàbá kó dìgbà ó ṣe òdòjú àlá. fọ̀túbà li sheikhi kamali fọ̀túbà. a ò rí bàbá máa bá wa kẹ́ bàbá olúwa bá wa kẹ́ bàbá olúwa bá wa kẹ́ bàbá alijanna firdausi níbùbí bàbá sí alijanna firdausi. ọba olúwa alijanna firdausi níbùbí bàbá sí alijanna firdausi. àtẹ̀bí àtàrà alijanna firdausi. gbogbo ọmọ kéwú alijanna firdausi. bàbá wa Sọ̀fíyù alijanna firdausi. bàbá wa Sọ̀lẹ́tọ̀nù alijanna firdausi. bàbá wa Ahamadu alijanna firdausi. jẹnẹra Rashidi alijanna firdausi. ìyá ilé ọ̀wá ìyá wa lábàtà alijanna firdausi.
bàbá olùkàdé àlìjánnà Firdausi bàbá lómi mata àlìjánnà Firdausi bàbá ilé ìlà bàbá ilé ọ̀wá oníwàsí àgbáyé àlìjánnà Firdausi gbogbo wọn pátá àlìjánnà Firdausi níbú. bisimilahi suratul ikhlas bisimilahi rahman rahim qul huwa allahu ahad lahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. Kò kí ń ṣe pé àṣà sọgbọ́nà bàbá tó làkàlùkù lójú bàbá tó làkàlùkù lójú wọ́n gbé ìmọ̀ wọ next level yanyan àkàndá ẹlẹ́yìn ìjú àánú ìmọ̀ àtẹ̀kọ́ ló jẹ́ wọn lógún bí kẹ́hùndì ìbútan ní àwa ẹ̀rọ àdàbí alólèwẹ̀ ẹja Rahimallahu ta'ala sharikana sọ́fìlì kàmálà Rahimallahu ta'ala sharikana sọ́fìlì kàmálà. Tọ́mbà bí wá pé tààlà fáwà bàbá onímọ̀ tó pọ̀ lọ́mọdá igi eléso tó ń so dídùn fọmọ aráyé ọlọ́run gbà bọ́ wọn akéwú sórí ire ni mọ́ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ sáà ní ìwà wọn àlùbáríkà àti ìdọ̀ràn yẹn fẹnìkéwú lọ́dọ̀ àfàwà Rahimallahu ta'ala sharikana ọ̀fìn ya Rabbana sidira matan ìkẹ́ńlá iṣẹ́ ìkìnà àlíyá dàbí ya Rabbana sidira matan ìkẹ́ńlá iṣẹ́ ìkìnà àlíyá bá àlùfáàjú àfàlọ́ alájí àgbà kọjá ọ̀ wòlíì ju wòlíì lọ.